Mákindé fòfin de àwọn ọlọ́jà ẹ̀bá ọ̀nà ní Bódìjà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti fòfin de àwọn ọlọ́jà ẹ̀bá ọ̀nà ní ọjà Bódìjà. Ó ti wá pàṣẹ fún ọ́fíìsì ìjọba tó ń rí sí ọ̀rọ̀ náà pé kí wọ́n fi páńpẹ́ òfin gbé ẹnikẹ́ni tó bá kọtí ikún sí àṣẹ ọ̀hún. Mákindé ló pàṣẹ yìí lásìkò tó ń sísọ lójú eegun ibùsọ̀ tó tó 2,500 àti ibùdó ọkọ̀ ní ọjà Bódìjà tí wọ́n fi sọrí Alhaji Adérẹ̀mí Jimoh. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún, ó ní ìgbésẹ̀ àwọn òǹtajà ẹ̀bá ọ̀nà jẹ́ ohun tí kò bójúmu rárá, bẹ́ẹ̀ ló sì tàbùkù gbogbo ìgbìyànjú ìṣèjọba òun láti mú ààyè gbẹdẹmukẹ fún àwọn babalájẹ àti ìyálọ́jà. Ó ti wá sọ pé láàrin oṣù 6 péré àwọn yóò kó àwọn òǹtajà ẹ̀bá ọ̀nà lọ sí ibùdó tuntun. Mákindé sọ síwájú pé inú àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ náà làwọn ti mú owó táwọn fi ṣiṣẹ́ àkànṣe ọ̀hún tí àwọn yóò sì fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀, alága ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn Ọ̀nàrẹ́bù Ṣeun Olúfádé gbé òṣùbà gbangba fún gómìnà Ṣèyí Mákindé. Ó ní olùfẹ́ aráàlú ni. Ó ní iṣẹ́ àkànṣe ọ̀hún ṣàpẹẹrẹ bí ìṣèjọba Mákindé ṣe ní ìfẹ́ àwọn aráàlú lọ́kàn. Ó tún ní wíwá tí gómìnà wá síbi ètò náà fi ìdí ìhà tí gómìnà kọ sí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé hàn.